Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa a mọ̀ pé ńgbà tá ti bá yín àti bá kábíyèsí sọ ẹ tó bá wa sọ fún kábíyèsí ẹ̀yin bàbá wa ọ̀rọ̀ sunukun lọ̀rọ̀ tó wà nílẹ̀ ojú sunukun rẹ̀ ká fi wò ó mo dẹ̀ gbàgbọ́ wípé àwa náà ni ẹ̀ ń jẹ ọba lé lórí àsìkò enough is enough fún Yorùbá láti máa abide by law. We are the only law abiding citizen in this country. Nígbà tí ìyà bá ń jẹ wá tí Haúsá bá fẹ́ pààyàn kò ní pe anybody síbẹ̀ kò ní rántí pé òfin kan exist níbì kan ìgbà tí Yorùbá bá fẹ́ react náà máa rántí pé òfin kan exist níbì kan ẹ̀yin bàbá wa bẹ̀yìn ni eléyìí òun ṣe àsìkò òfin torí tí ẹ̀yin bàbá wa bá wò wípé àwa lẹ̀ ń jẹ ọba lé lórí ẹ̀mí wọlé kọ́kọ́ ṣe pàtàkì sí yín òun ni ẹ̀ ń sin àwọn tó kó sàhámọ́ táwọn ọmọ school Yorùbá wà nínú wọn o ìjọba ò tí ní kankan ṣe sí láti ọjọ́ yìí so ó ti di anti climax lára wa nísìn so kó má dàbí ìgbà pé bí wọ́n ṣe ń bí wa tó àfẹ́fẹ́ fún àgbà kí àwọn kẹ́yìn ọba gbé ọ̀rọ̀ lọ sẹ́gbẹ̀ẹ́ kan o ọ̀rọ̀ wẹ́ẹ̀nì ìyáàpù 1962 kan ló ṣẹlẹ̀ nísìn ẹ dìde kẹ́ ẹ jà fún wa àwa ní Yorùbá àwa lẹ̀ ń jẹ ọba lé lórí lẹ̀ jẹ́ àgbà lé lórí so ọ̀rọ̀ pé àmọ́ àbá ìlọsọ pé Nigeria cannot separate or whatever mọ̀ye country mi ò tó wa torí kakú dẹ̀ tó wà láyìíyá rẹ̀ Ọlọ́run dẹ̀ fi ọ̀rọ̀ púpọ̀ fún wa ní orílẹ̀-èdè yìí àpapàjọ nílẹ̀ Yorùbá tó tó wàhálà tó tó máa ṣẹ́kù tábà dá orílẹ̀-èdè àwọn àgbà gbogbo àwọn tọ̀rọ̀ bíbí àríṣẹ́ tún ṣẹ́kù ẹ̀yin bàbá wa ìdánwò ẹ̀ ń jà fún jù torí ẹ fẹ́ kí àṣekọ̀ àṣẹnu yín ṣé kíkẹ́ mọ̀ kábàámọ̀ sẹ pé kábíyèsí ní ṣiṣẹ́ kò ní lọ àbí tó wọ́n sọ pé òkè wọ́n sì ṣe allocation so mo fi Ọlọ́run bẹ̀ yín bàbá wa ẹ bá a sọ fún kábíyèsí àti ẹ̀yin ìjòyè mo mọ̀ pé ẹ̀yin ìjòyè náà ni ẹ̀yin náà lè ń ṣe ìjọba kò sí àyè pé àwọn ti law abide sí àwọn àṣẹ law àwọn ti pé we must abide by law kankan nísìn ẹ dìde kẹsàn sókè kẹjà fún wa ẹ dìde kẹjẹ kí ọmọ yìí pé ìyà tó jẹ Yorùbá tó bí ó tó gé afẹ́gbà òmìnira torí bí àwa ni ògo ọjọ́ ọ̀la nígbà tó máa kọ́ gbogbo àwọn ògo tájọ́ ọ̀la tó kí wọ́n fẹ́ ṣẹ́kù sílẹ̀ abẹ́ yín bàbá wa ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ nítorí Ọlọ́run torí a ti pinnu nísìn pé afẹ́ gẹ́gẹ́ bí ọmọlúwàbí tá a jẹ́ la ṣe fẹ́ fún ẹ̀yin bàbá wa ní ọ̀wọ̀ ṣùgbọ́n tí ẹni ọba bá sọ wípé àwọn òṣè titi wa ìyẹn ò ní dá wa dúró o torí bẹ́ẹ̀ la ṣe wá síbi bí láti kọ́kọ́ ṣe kí n láti bọ̀wọ̀ fágbà ẹjọ́ nítorí Ọlọ́run abẹ̀yìn ni Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. Kábíyèsí.